Ẹ kú dédé wòyí o, ìròyìn lérèfé ni mo mú wá sí etí ìgbọ́-yín láti ẹnu ọmọ yín ìyáàfin Lydia Ọbọ́fálẹ́yẹ. Orílẹ̀-èdè Ghana jẹ́ orílẹ̀-èdè adúláwọ̀ àkọ́kọ́ tí ó kọ́kọ́ pegedé fún ìdíje eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ti orílẹ̀-èdè àgbáyé èyí tí yóò wáyé ní ọdún tí ó ń bọ̀. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù Black Stars tètè parí ìdíje eré bọ́ọ̀lù ṣáájú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Madagascar àti Mali, tí wọ́n sì fi wọ́n sí ipò kejì àti ìkẹta. Àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti ilẹ̀ Ghana yóò máa farahàn ní ìgbà karùn-ún nínú ìdíje ife bọ́ọ̀lù àfẹsẹ̀gbá ti àgbáyé World Cup lẹ́yìn ìgbà tí wọ́n ti kópa nínú ìdíje ti ọdún 2006, 2010, 2014 àti ti ọdún 2022. Àwọn ilẹ̀ adúláwọ̀ mìíràn tí wọ́n tún pegedé fún ìdíje eré bọ́ọ̀lù àgbáyé ti ọdún 2026 ní orílẹ̀-èdè Íjíbítì, Tunisia, Morocco àti Algeria. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí wà nínú ìwé ìròyìn Daily Post. Gómìnà Adémọ́lá Adélékè ti kó ẹ̀sùn tí ẹgbẹ́ All Progressives Congress (APC) fi kàn án dànù sínú igbó wípé òun fi ọ̀gá àgbà elétò ààbò ti ẹgbẹ́ Àmọ̀tẹ́kùn pamọ́, ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Adékúnlé Ọmọyẹlé. Ọmọyẹlé yìí ni àwọn iléeṣẹ́ ọlọ́pàá ti ń wá lórí ìwà ìpànìyàn tí wọ́n pa àwọn olùgbé ìlú Akinlàlù, èyí tí àwọn òṣìṣẹ́ elétò ààbò wọn pa. Nínú ọ̀rọ̀ àkọsílẹ̀ tí agbẹnusọ fún ẹgbẹ́ òṣèlú APC gbé jáde síta, ní Kọ́lá Ọlábísí ti fi ẹ̀sùn kan gómìnà wípé òun ni ó ń dáàbò bo Ọmọyẹlé tí kò jẹ́ kí wọ́n lè fi ọwọ́ òfin mú. Ọlábísí wá ṣàpèjúwe ìwà ẹ̀sùn náà wípé ó burú jọjọ, ìwà àìnífẹ̀ẹ́ orílẹ̀-èdè ẹni, ìwà tí kò bójúmu, tí ó sì tún ń bu ẹnu àtẹ́ lu ìwà náà. Ó wáá pe Adélékè níjà láti hu ìwà ìfara-ẹni-jì tó tọ́ nípa ríran àwọn ọlọ́pàá lọ́wọ́ lórí ìwádìí tí wọ́n ń ṣe, kí ó sì tún fa ọ̀gá àwọn Àmọ̀tẹ́kùn lé àwọn òṣìṣẹ́ elétò ààbò lọ́wọ́. Nínú èsì tí gómìnà Adélékè fèsì nípasẹ̀ agbẹnusọ rẹ̀, Ọláwálé Ràṣídì, níbẹ̀ ló ti da ẹ̀sùn náà nù, tí ó sì tún ṣàpèjúwe ẹ̀sùn náà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ lásán èyí tí kò lẹ́sẹ̀ nílẹ̀, àti pé wọ́n tún jẹ́ àpẹẹrẹ òṣèlú tí wọ́n ti fìdí rẹmi tí wọn kò sì tún wúlò mọ́, ṣùgbọ́n tí wọ́n ń làkàkà láti rí ọwọ́ mú. Adélékè wá ṣe àfikún ọ̀rọ̀ rẹ̀ wípé ìṣèjọba òun ní ìgbàgbọ́ nínú ìwádìí tí àwọn ọlọ́pàá ń ṣe, tí òun sì tún wá dúró lórí ẹsẹ̀ rẹ̀ méjèèjì pé àwọn kò ní dá sí gbogbo ìgbésẹ̀ tí wọ́n ń gbé lórí ìwádìí náà, àti pé ìṣẹ̀lẹ̀ ọ̀ràn ti ìlú Akinlàlù ti di ọ̀rọ̀ òfin tí ọ̀gá àgbà yanyan fún iléeṣẹ́ ọlọ́pàá Inspector General of Police náà ṣiṣẹ́ lórí rẹ̀. Nítorí ìdí èyí, kí iléeṣẹ́ ọlọ́pàá tẹ̀síwájú nínú ìwádìí wọn dáradára, nítorí pé àwọn kò ní dá sí iṣẹ́ tí wọ́n ń ṣe, kí iṣẹ́ wọn àti ìwádìí wọn má bàa ní ìdènà nínú. Ní ìparí ọ̀rọ̀ gómìnà Adélékè ni ó sọ pé ẹgbẹ́ alátakò tí í ṣe ẹgbẹ́ APC ti kúndùn láti máa gbé àwọn ìròyìn ẹlẹ́jẹ̀ àti ayédèrú ìròyìn káàkiri ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Post bákan náà. Ẹgbẹ́ olùkọ́ àgbà ti ilé ẹ̀kọ́ gíga The Academic Staff Union of University ti bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì ọlọ́sẹ̀ méjì 2 weeks lónìí, tí í ṣe ọjọ́ Ajé, lẹ́yìn ọjọ́ ìgbèdéke tí wọ́n fún ìjọba àpapọ̀ èyí tí ó parí lánàá, tí í ṣe ọjọ́ ìsinmi. Ààrẹ àpapọ̀ fún ẹgbẹ́ yìí, Ọ̀jọ̀gbọ́n Chris Auna, ni ó kéde ọ̀rọ̀ yìí níbi ìpàdé ráńpẹ́ àwọn oníròyìn èyí tí ó wáyé ní ilé ẹ̀kọ́ gíga ti ìlú Àbújá ní àná ọjọ́ ìsinmi. Ní Ọjọ́rú tí ó kọjá ni Mínísítà fún ètò ẹ̀kọ́ Dókítà Túnjí Aláùsá ti ṣe àfihàn ọ̀rọ̀ náà jáde síta wípé ìjọba ti dé ìpele tí ó gbẹ̀yìn nínú ọ̀rọ̀ tí àwọn pẹ̀lú ASUU àti àwọn ẹgbẹ́ yòókù mìíràn dìjọ sọ láti yanjú gbogbo aáwọ̀ tí ó wáyé lórí ọ̀rọ̀ ìtọ́jú, ṣíṣe àtìlẹ́yìn fún àwọn iléèwé ẹ̀kọ́ gíga, àti mímú ọ̀rọ̀ àjọsọ wọn wá sí ìmúṣẹ. Welfare Funding and Implementation of the 2029 ASUU-FGN Agreement. Aláùsá wá ṣàlàyé wípé ìṣèjọba Tinubu ti gbé ìgbésẹ̀ lórí rẹ̀ nípa sísan owó tí ó tó bílíọ̀nù lọ́nà 50 náírà (50 billion naira) àjẹmọ́nú ti ètò ẹ̀kọ́ Academic Allowance, tí owó mìíràn tí ó dín díẹ̀ ní bílíọ̀nù lọ́nà 200 náírà
150 billion naira nínú ètò ìṣúná ti ọdún 2025 fún ṣíṣe àyẹ̀wò assessment, èyí tí àwọn yóò san ní ọ̀nà mẹ́ta. Pasuma kéde ìyanṣẹ́lódì náà nítorí pé ó jẹ́ kí ó di mímọ̀ fún àwọn akọ̀ròyìn wípé ọ̀rọ̀ ìyanṣẹ́lódì ti kọjá wípé kí ìjọba máa hùwà bí ẹni pé kò sí ohun kankan nílẹ̀ láti fi dá ìyanṣẹ́lódì náà dúró, bí ó tilẹ̀ jẹ́ wípé ìpàdé tí àwọn ṣe pẹ̀lú ìjọba kò so èso rere nítorí pé àwọn ọ̀rọ̀ ìgbékalẹ̀ proposal tí wọ́n gbé sí iwájú ẹgbẹ́ àwọn kò bá ìbéèrè àwọn mu, èyí tí ó tún jẹ́ kí pípè tí mínísítà fún ètò ẹ̀kọ́ ń pe àwọn olórí ẹgbẹ́ ASUU já sí pàbó. Ààrẹ àpapọ̀ fún ẹgbẹ́ ASUU tún tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ìjọba àpapọ̀ ti kọ́kọ́ fi ọkàn àwọn balẹ̀ wípé àwọn yóò yanjú gbogbo ìbéèrè àwọn kí àwọn tó ṣe ìpàdé ìgbìmọ̀ alákòóso àpapọ̀ NEC tí ó wáyé nínú oṣù kẹjọ August ọdún 2025 tí ó wà ní ilé ẹ̀kọ́ gíga ti Usman Dan Fodio Sokoto nípa fífún àwọn ní ọ̀sẹ̀ mẹ́ta 3 weeks láti fi yanjú gbogbo nǹkan èyí tí ó nira fún àwọn láti ṣe nípa bí àwọn yóò ṣe lọ pẹ̀tù sínú àwọn ọmọ ẹgbẹ́ àwọn láti túbọ̀ mú sùúrù díẹ̀ fún àwọn àti ìjọba kí ó tó wá di pé gbogbo rẹ̀ pàbó ló já sí. Nígbà tí ó di alẹ́ ọjọ́ ìsinmi tí ń ṣe àná ní ìjọba àpapọ̀ wá ń dúnkòokò lajà mọ́ wípé àwọn yóò lo ètò ìlànà ìgbésẹ̀ kò síṣẹ́ kò sówó bọ̀ tí àwọn bá lè lọ fún ìyanṣẹ́lódì kankan. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Punch. Ilé-iṣẹ́ Dangote Cement PLC ti bẹ̀rẹ̀ ilé-iṣẹ́ tuntun ti sìmẹ́ǹtì ní Antigua, orílẹ̀-èdè Cote d'Ivoire, èyí tí ó jẹ́ ibùsọ̀ kìlómítà 30 kìlómítà sí ìlú Abidjan. Adarí alábòójútó ọ̀gá àgbà ti ilé-iṣẹ́ yìí ti orílẹ̀-èdè Cote d'Ivoire, Sheikh Bouta, ni ó ṣe ìkéde ọ̀rọ̀ náà níbi ìpàdé ráńpẹ́ tí àwọn akọ̀ròyìn tí ó wáyé ní Novotel Abidjan Makori, tí ó sì tún ṣàlàyé wípé ilé-iṣẹ́ náà ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ tí state-of-art facility rẹ̀ tó 50 éékà ilẹ̀ àti pé àwọn ọjà sìmẹ́ǹtì tí yóò máa jáde lórí ilẹ̀ náà yóò tó mílíọ̀nù lọ́nà 30 ìwọ̀n 30 million metric ton lọ́dọọdún. Ó wá ṣe àfikún ọ̀rọ̀ rẹ̀ wípé ilé-iṣẹ́ yìí jẹ́ ọ̀kan lára àwọn ilé-iṣẹ́ sìmẹ́ǹtì tí ó tóbi jùlọ nínú èyí tí ó wà ní orílẹ̀-èdè mìíràn yàtọ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà àti tí ìdókòwò rẹ̀ tó bílíọ̀nù lọ́nà 100 owó ilẹ̀ náà 100 billion CFA francs. Ó wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé ilé-iṣẹ́ tí àwọn dá sílẹ̀ yìí ṣàmì ìgboyà tí àwọn ní nínú ọjọ́ ọ̀la àti iwájú orílẹ̀-èdè Cote d'Ivoire ni àti pé gbogbo èròǹgbà wọn ní láti pèsè sìmẹ́ǹtì tí ó bá ẹgbẹ́ ti àgbáyé mu fún àwọn ọmọ Ivorian, nínú èyí tí àwọn náà yóò jẹ́ orílẹ̀-èdè 11 ní ilẹ̀ adúláwọ̀ tí yóò gba ilé-iṣẹ́ Dangote Cement Production Unit láàyè tí àwọn náà yóò sì tún máa dá sí ìdàgbàsókè ilé-iṣẹ́ náà ní àgbáláyé. Ilé-iṣẹ́ tí ó wà ní Antigua yìí ni wọ́n ń retí láti gba ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ó kéré tán 1000 sí iṣẹ́, èyí tí kò yọ àwọn bíi awakọ̀, ọlọ́jà àti àwọn ọlọ́jà tí wọn yóò máa ra púpọ̀ tí wọn yóò sì tún máa tún tà fún àwọn ènìyàn ní kéékèèké. Ilé-iṣẹ́ yìí tún wá ń kéde ìdánilẹ́kọ̀ọ́ fún gbogbo àwọn ọ̀dọ́ tí wọ́n jẹ́ onímọ̀ ẹ̀rọ engineers àti àwọn tí wọ́n ń ṣiṣẹ́ lórí ẹ̀rọ technician nípasẹ̀ ilé ẹ̀kọ́ ti Dangote Academy. Ààrẹ fún ilé-iṣẹ́ Dangote Group, Alhaji Aliko Dangote, tí wọ́n fi ń dá gbogbo ènìyàn lójú wípé àwọn yóò fi gbogbo ara wọn jì fún ìdàgbàsókè ọrọ̀ ajé ti ilẹ̀ adúláwọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Nation. Mínísítà fún ètò ìṣúná owó àti adarí ọrọ̀ ajé Minister of Finance and Coordinating Minister of the Economy, Ọ̀gbẹ́ni Wálé Ẹdùn, ti padà sílé rẹ̀ ní ìlú Àbújá lẹ́yìn àìsàn tí ó ṣe àti pé Ààrẹ Bọ́lá Tinubu kò ní ètò ìpinnu kankan láti fi ẹlòmíràn rọ́pò rẹ̀, èyí tí ọ̀pọ̀lọpọ̀ orísun láti ilé-iṣẹ́ ààrẹ fìdí rẹ̀ múlẹ̀ nígbà tí wọ́n ń bá ilé-iṣẹ́ Punch sọ̀rọ̀ ní ọjọ́ ìsinmi. Ọ̀gá àgbà kan tí kò fẹ́ kí wọ́n dárúkọ òun nítorí pé kò lẹ́tọ̀ọ́ láti sọ ọ̀rọ̀ náà jáde síta gbangba ayé ni ó dá ọ̀rọ̀ àhesọ ohun ẹlẹ́jẹ̀ tí ó ń lọ káàkiri wípé mínísítà náà ti ní àrùn rọpárọsẹ̀ stroke àti pé wọ́n ti gbé lọ sí ìlú òkèèrè fún ìtọ́jú. Ó wá ṣàlàyé wípé òtítọ́ ni ó ṣe àìsàn ṣùgbọ́n kì í ṣe àìsàn stroke ló ṣe bí ó tilẹ̀ jẹ́ wípé òtítọ́ ni àìsàn náà pọ̀ díẹ̀.
ṣùgbọ́n bí òun ti ṣe ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lọ́wọ́, ó wà ní ilé rẹ̀, kò lọ sí ibì kankan. Ẹlòmíràn náà tún sọ wípé ó ń gba ìtọ́jú lọ́wọ́ láti ọ̀dọ̀ dókítà orílẹ̀-èdè yìí, ṣùgbọ́n bí ó bá nílò ìtọ́jú ní ilẹ̀ òkèèrè, ó ṣeéṣe kí wọ́n gbé e lọ. Ní àfikún lórí ọ̀rọ̀ Ẹdùn, èyí tí ààrẹ sọ ni pé Ọ̀gbẹ́ni Ẹdùn kò ní lè lọ sí ìpàdé ọlọ́dọọdún ti àjọ ilé ìfowópamọ́ àgbáyé World Bank and International Monetary Fund Annual Meeting ti ọdún yìí nítorí àìlera rẹ̀, ṣùgbọ́n gómìnà ilé ìfowópamọ́ àpapọ̀ ti orílẹ̀-èdè yìí Central Bank of Nigeria Governor Ọláyẹmí Kàdísò ni yóò lọ ṣojú orílẹ̀-èdè yìí lọ́dún yìí. Ìpàdé yìí ló máa ń so àwọn mínísítà ètò ìṣirò, àwọn òṣìṣẹ́ ilé ìfowópamọ́ ńláńlá àti àwọn elétò ọrọ̀ ajé tí wọ́n kọ́ṣẹ́mọṣẹ́ káàkiri gbogbo orílẹ̀-èdè àgbáyé, èyí tí yóò bẹ̀rẹ̀ lọ́jọ́ 14 oṣù kẹwàá October 14 títí di ìgbà tí àwọn akọ̀ròyìn fi ń ṣe àkójọpọ̀ ìròyìn. Mínísítà ti ètò ìṣirò àti ti ìṣúná kò tíì sọ nǹkan kan lórí ọ̀rọ̀ náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Punch bákan náà. Ìròyìn lérèfé tòní kò ní jù báyìí lọ nítorí pé kí n lọ bẹ oge. Ẹ tún pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn lérèfé mìíràn láṣẹ Èdùmàrè. Ẹ má ṣàlàyé lọ kàn sí YouTube channel ìròyìn lérèfé kí ẹ bá mi subscribe, kí ẹ jọ̀wọ́ kí ẹ sì tún bá mi fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀ kí ẹ bá lè ní àǹfààní láti máa gbádùn ìròyìn lérèfé síwájú àti síwájú sí i. Ẹ ṣé mo dúpẹ́ tẹ́ ń tẹ́tí gbọ́ mi nígbà gbogbo. Ó dàbọ̀.